lẹ́yìn-ọ̀-rẹyìn ilé-ẹjọ́ ní kí naira marley máa lọ láyọ̀ àti àlàáfíà wípé kò mọ nǹkan kan nípa ikú mohbad. ilé-ẹjọ́ májísrèétì kan ní agbègbè sábò yàbá ní ìpínlẹ̀ èkó lọ́jọ́ ìṣẹ́gun ti ṣe àfọ̀mọ́ pé gbajúgbajà olórin tàka-súfèé nni azeez fashola tí àwọn èèyàn tún mọ̀ sí naira marley kò lọ́wọ́ nínú ikú akẹgbẹ́ rẹ̀ ìléríolúwà alọ́ba táwọn èèyàn mọ̀ sí mohbad tó dolóògbé lọ́jọ́ kejìlá inú oṣù kẹsàn-án ọdún 2023 ní ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ni àwọn olólùfẹ́ rẹ̀ ń pè fún ìwádìí fínnífínní lórí ikú rẹ̀ tí wọ́n ní ó mú ìfura lọ́wọ́ tí ọ̀kan-ò-jọ̀kan awuyewuye sì ti ń wáyé lórí ikú rẹ̀ pẹ̀lú bí àwọn kan ti ń nàka àléébù sí naira marley sam larry àti àwọn míín wípé wọ́n lọ́wọ́ nínú ikú tó pa mohbad ọ̀hún. gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ iléeṣẹ́ atótó arére lọ́wọ́ onídàájọ́ májísrèétì ejiro kubenje tó ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀rí tó wà níwájú rẹ̀ látọwọ́ ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ṣàfọ̀mọ́ rẹ̀ wípé naira marley àti sam larry primeboy àti ọ̀pẹ̀rẹ̀ babatúndé tí ṣe máníjà mohbad tẹ́lẹ̀ rí kò ní ẹjọ́ kankan láti dáhùn sí. agbèfọ́ba wá ṣe lálàyé pé nọ́ọ̀sì tó gún mohbad lábẹ́rẹ́ síwájú kó tó di wípé ó dolóògbé fèyísayọ̀ ògèdèǹgbé àti ọ̀rẹ́ mohbad ayọ̀bámi sodiq ní ẹjọ́ láti jẹ́ lórí ìwà àìbìkítà léyìí tó tako ìwé òfin ti ìpínlẹ̀ èkó tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ lọ́dún 2015. shakirat arówólò nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó arére online tv. ẹ ṣé